ọmọ kóòtù òjíire abẹ́ ẹ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò ikọ́. àṣé kò kí ń ṣe oyèdòkun michael nìkan ni wọ́n pa, ìyẹn ọ̀kan lára àwọn olùkọ́ tí wọ́n jí gbé pẹ̀lú àwọn ọmọ nílùú ògbómọ̀ṣọ́. àṣé kò kí ń ṣe michael nìkan, àṣé wọ́n ju ẹyọ kan lọ. ẹ jáde kẹ́ ẹ wá gbọ́ rẹkẹrẹkẹ ọ̀rọ̀, kẹ́ ẹ wá mọ ẹni tí wọ́n tún pa, tó jẹ́ pé bí wọ́n ṣe pa michael náà ni wọ́n tún ṣe pa arákùnrin yìí. ẹ káàbọ̀ sórí ìkànnì wa o, ilẹ̀ oòdùà, ilẹ̀ abínibí wa. àṣírí ọ̀rọ̀ ti ń tú o, bóyá ká sọ pé life in the bush. àṣé lára àwọn ọmọ tí wọ́n jí gbé nílùú ògbómọ̀ṣọ́, ìyẹn oríire local government, ni ó ti jáde ló ti sọ̀rọ̀ o. ó ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀, ó ti jẹ́ ká mọ̀ pé kò kí ń ṣòyèdòkun michael, ìyẹn math teacher tí wọ́n bẹ́ lórí yẹn nìkan ni wọ́n pa o. wọ́n ní ó jù yẹn lọ, kò kí ń ṣòyèdòkun nìkan. náà àwọn ọmọ yìí ti jáde o, ó ti sọ̀rọ̀, ó ti jẹ́ ká mọ̀ pé ikú tó pòyèdòkun náà ló tún pa olùkọ́ mìíràn. ìyẹn nìkan kọ́ o, ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn agbésùnmọ̀mí wọ́n tún wọ ilẹ̀ kwara? gbogbo ọmọ kwara ò rọ́rọ̀ sọ báyìí. bẹ́ẹ̀ ni gómìnà ilẹ̀ kwara dẹ̀ ń yarí pé kí Sunday Igboho kó má wọ̀ sí ilẹ̀ kwara. ọmọ yìí ti ṣàlàyé, ọmọ ọ̀kan lára àwọn olùkọ́ tí wọ́n jí gbé, ìyẹn ní oríire, lára àwọn ọmọ olùkọ́ náà, ìyẹn ọmọléèwé, wọ́n ti sọ̀rọ̀. ó ní kì í ṣe michael nìkan ni wọ́n pa tó olùkọ́ méjì tó jẹ́ olùkọ́ wọn, tó sì jẹ́ pé irú ikú tí wọ́n fi pa michael oyèdòkun, irú ẹ̀ náà ni wọ́n fi pa arákùnrin yìí. bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ohun tí ọmọ náà sọ, gẹ́gẹ́ bí ohun tí ọmọ yìí sọ, ó ní ọ̀nà tí wọ́n fi pa oyèdòkun, tí wọ́n fi bẹ́ orí rẹ̀, tí àwọn ò fi mọ bí wọ́n ṣe pa á. ó ní bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe pa ọ̀gbẹ́ni John Ọláníyì tó jẹ́ lára àwọn olùkọ́ wọn. gẹ́gẹ́ bí tí ọmọ náà sọ, ó ní ìjọ tí wọ́n máa pa olùkọ́ àwọn, ìyẹn Mr. Michael, kò ṣojú gbogbo wọn rárá o. wọ́n kàn déédéé mú Michael kúrò láàrin wọn, ìyẹn olùkọ́ náà, wọ́n dẹ̀ mú lọ sínú igbó. bẹ́ẹ̀ wọ́n bẹ́ orí ẹ̀. ó ní ariwo ẹ̀ làwọn gbọ́, làwọn fi wò pé kí ló ṣẹlẹ̀. nígbà táwọn tó mú michael máa dé, wọn ò mú michael wá padà wá mọ́, àwọn ajínigbé yẹn nìkan ni wọ́n dá wá. gẹ́gẹ́ bí ohun tí ọmọdé yìí sọ, ó ní lẹ́yìn tí wọ́n pa oyèdòkun tán náà ni wọ́n pa díkìnì, ìyẹn Mr. John Ọlálẹ́yẹ tó jẹ́ olùkọ́ mìíràn lára àwọn olùkọ́ tí wọ́n jí gbé. bẹ́ẹ̀ náà ni principal yẹn náà fìdí ẹ̀ múlẹ̀, ìyẹn Mrs. Aremu Rachel, ó fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n pa àwọn olùkọ́ àwọn méjì. ó tún jẹ́ kó wá pé àwọn olùkọ́ ọkùnrin ni wọ́n fi ìyà jẹ jù nínú igbó. ẹjọ́ ṣọ́kùnrin ò wá ráyé wá ni. ó ní àwọn ọkùnrin tó jẹ́ olùkọ́ ni wọ́n jí gbé, ni wọ́n fi ìyà jẹ. ṣùgbọ́n ọmọdé yìí sọ ọ̀rọ̀ kan, gẹ́gẹ́ bí tọ́mọ yìí sọ, wọ́n bi léèrè pé èdè wo ni àwọn ajínigbé yìí sọ. ọmọ yẹn sọ ọ̀rọ̀ yìí, ó ní wọ́n sọ Yorùbá, wọ́n sọ Fúlàní, wọ́n dẹ̀ tún sọ Haúsá, tó túmọ̀ sí wípé àwọn nọ́ọ̀tì, àwọn Fúlàní, àwọn àgbààgbà Fúlàní mọ̀ ń pa ẹ̀. torí tẹ́ ẹ bá watch, ẹ máa rí pé àwọn ínfọ́máǹtì nìkan ni wọ́n tú àṣírí wọn, ni wọ́n fi ojú wọn hàn. àwọn ajínigbé gangan wọn ò fojú wọn hàn. kódà wọ́n ní wọ́n pa 8, a ò rí òkú àwọn 8 yẹn débi pé àti ẹ̀fẹ́ rí àwọn tó arrest. ṣebí kò ṣáà ṣe pé bóyá gbogbo wọn lọ́pàá. gẹ́gẹ́ bí òye tèmi o, ohun tí èmi lérò ni wípé
bóyá ká sọ pé wọ́n mọ̀ọ́mọ̀ bo àṣírí àwọn Fúlàní àwọn darandaran yẹn kó má dìjà ẹ̀yà kó má dìjà àwọn Haúsá ni àwọn ló ń ṣe jù àwọn ni wọ́n ń kógun wọlé wa bóyá yẹn ni wọ́n dọ́gbọ́n fi àṣírí bò ó ìyẹn nìkan kọ́ ẹ yẹ tún jẹ́ kí n mú bí àkíyèsí yín síbi kan ṣé ẹ mọ̀ pé ọjọ́ tí wọ́n mú àwọn ajínigbé yìí ìyẹn ni ọjọ́ 10 oṣù keje ìyẹn July 10 2026 yìí ẹ má gbàgbé ọjọ́ náà ni Sheikh Gumi jáde tó sọ̀rọ̀ nígbà tí ó ka lára pé wọ́n ń pa àwọn ajínigbé ẹgbọ́n tó sọ ó ní ikú kọ́ ló tọ́ sí àwọn ajínigbé ikú kọ́ ló kàn fún àwọn ajínigbé wọ̀nyí Gumi sọ̀rọ̀ kan ó ní killing the terrorist is not the best pípa àwọn agbésùnmọ̀mí ó ní òun nìkan kọ́ ni solution bóun kọ́ ni solution definitely àwọn àgbààgbà Fúlàní mọ̀ ń pa ẹ̀ àwọn Fúlàní mọ̀ ń pa ẹ̀ àwọn agbésùnmọ̀mí ni wọ́n pa torí for Gumi to come out kí Gumi tó lè wá jáde kó wá sọ̀rọ̀ eléyìí ibi tẹ́ ẹ ti máa mọ̀ pé iná jó wọn dáadáa nìyẹn torí tí náà bá bà wọ́n Gumi ò ní jáde kúrò ní ìyẹ̀wù ẹ̀ kó wá sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí láéláé ṣùgbọ́n wọn ò fi àṣírí orúkọ àwọn tó jí gbé gangan àwọn ajínigbé yẹn hàn ẹ wo ibẹ̀ ní kọ́kọ́ ni mò ń lọ ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn ajínigbé wọ ilẹ̀ Kwara gbogbo ẹ̀yin ọmọ Kwara ẹ bóde kẹ́ ẹ wá sọ̀rọ̀ o nítorí olóyè Sunday Igboho fẹ́ wọ ilẹ̀ Kwara láti fọbẹ̀ yẹn mọ́ ṣùgbọ́n olórí yín yarí ó ní láéláé Sunday Igboho gbọ́dọ̀ wọlé Kwara ṣàwọn pé lánàá mo wá sórí ètò wípé gọ́vnà Abdulrasaq kò fẹ́ gbà kí ìró ẹkùn kan máa ṣiṣẹ́ ní ilẹ̀ Kwara and wọ́n dẹ̀ ń ṣe kínní yẹn fún àwọn Kwara back to back wọ́n wá ṣe ní suffering and smiling tá a bá ní parọ́ àwọn ajínigbé yìí ṣọṣẹ́ gidi nílẹ̀ Kwara ókè ẹ wo eléyìí sì eléyìí ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ nílẹ̀ Kwara ni ó ṣẹlẹ̀ ní ọjọ́ 15 oṣù keje on the 15th of July àwọn ajínigbé wọ̀nyí wọ́n wọ ìlú Kwara ìyẹn ní Wande community ìyẹn Wande yìí bẹ ní ìlú Ìfẹ́lódùn local government and still yet Governor Abdulrasaq dẹ̀ ń sọ pé kí olóyè Sunday Igboho kó má wọ ilẹ̀ Kwara ṣé ẹ dẹ̀ mọ̀ pé à ń sọ fún yín wípé igbó kan wà nílẹ̀ Kwara tí àwọn ajínigbé agbésùmọ̀mí tí wọ́n fi ṣe ilé tó dẹ̀ jẹ́ pé olóyè Sunday Igboho àti àtìlẹ́yìn àwọn ọlọ́pàá ni wọ́n lè jọ fọ ibẹ̀ yẹn mọ́ bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ Kwara ẹ jáde ẹ sọ̀rọ̀ ṣẹ́rí ìdí tó jẹ́ ká máa pariwo ni pé bí irú ẹ̀ ṣe ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́ nìyí o tí ó jẹ́ wípé gọ́vnà Ṣèyí Mákindé náà ń yarí gbà yẹn tó wá padà wá dé tó fẹ́ máa jàjà ìjà irọ́ yìí torí ká ní olóyè Sunday Igboho ti dúró lórí ọ̀rọ̀ tí gọ́vnà Ṣèyí Mákindé sọ tí àwọn ará ìlú ò pariwo mọ́ gọ́vnà Ṣèyí Mákindé tí bàbá Tinubu ò dá sí ó ṣeé ṣe kán má rí àwọn ọmọ tí wọ́n gbà yẹn ó ṣeé ṣe kán má rí wọn gbà torí bẹ́ẹ̀ ni gọ́vnà Ṣèyí Mákindé ń pariwo pé Sunday Igboho gbọ́dọ̀ wọnú igbó Ọ̀yọ́ kó gbọ́dọ̀ wọ ilẹ̀ Ọ̀yọ́ ó yá irú ẹ̀ náà ni gọ́vnà Abdulrasaq tún ti bẹ̀rẹ̀ yìí o tó ti sọ pé olóyè Sunday gbọ́dọ̀ wọ ilẹ̀ Kwara mo fi pé ó yẹ kí àwọn ọmọ ìlú Kwara kí wọ́n dìde tán kí wọ́n jà wípé láyéláyé kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ṣùgbọ́n mo láyà láti sọ fún yín wípé arábìnrin kan lára àwọn ọmọ Kwara ti bùgbé ta o ó bùgbé ta nígbà tó gbọ́ wípé odidi gómìnà wọn ò fààyè gbà kí Sunday Igboho wọ ilẹ̀ Kwara bẹ́ẹ̀ náà ló ń bẹ gómìnà wọn pé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí Sunday Igboho wọ ilẹ̀ Kwara nítorí pé àwọn agbésùmọ̀mí fi ojú wọn rí mẹ́wàá nínú ìlú Kwara yẹn náà but gómìnà wọn kására ó ṣe ní suffering and smiling ó ṣe ní ìsọnù ẹ̀kú àmúmọ́ra ni ẹ wo àbájọ tí àwọn ọmọ